Aláròyé máa wí o. Obìnrin yìí ti wọ wàhálà, oògùn olóró ni wọ́n fẹ́ gbé fáwọn ẹlẹ́wọ̀n tọ́wọ́ fi tẹ̀ wọ́n. Ilẹ̀ ti mọ́ bá àwọn ọ̀dọ́mọbìnrin méjì kan, Mariam Ali ẹni ọdún mọ́kàndínlógún àti Hawa Musa ẹni ogún ọdún lásìkò tí wọ́n fẹ́ gbé egbògi olóró wọnú ọgbà ẹ̀wọ̀n kan tó wà lágbègbè Goronduce ìyẹn Medium Security Custodial Center nílùú Kano, gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Musbau Lawan tí í ṣe agbẹnusọ iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n ilẹ̀ Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Kano ṣe sọ ìyẹn nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ Ajé Monday ọjọ́ 22 oṣù kejìlá ọdún yìí. Ó ní lásìkò àyẹ̀wò tí wọ́n máa ń ṣe fáwọn tó bá fẹ́ ṣe àbẹ̀wò sínú ọgbà ẹ̀wọ̀n lọ́wọ́ pálábá àwọn obìnrin méjèèjì yìí tí wọ́n ń gbé nílùú Kano yìí ségi. Ní ọjọ́ àìkú Sunday ọjọ́ 21 oṣù kejìlá yìí ló ní ìṣẹ̀lẹ̀ náà wáyé o, nígbà táwọn obìnrin méjèèjì tí wọ́n dá ńkó irú ìjáàbù kan náà tí wọ́n dà borí yìí díbọ́n bí ẹni wípé wọ́n wá bẹ ẹnìkan wò nínú ọgbà ẹ̀wọ̀n ọ̀hún ni. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé lára ìlàkàkà iléeṣẹ́ àwọn láti dènà kíkó àwọn nǹkan tí kò bófin mu wọnú àtìmọ́lé ọ̀hún làwọn fi rí àwọn obìnrin méjèèjì yìí mú egbògi olóró tó ní ìwádìí àwọn fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n wà lábẹ́ ìṣọ́ àwọn ni wọ́n fẹ́ gbé fún ni wọ́n ká mọ́ àwọn afurasí méjèèjì lọ́wọ́ o. Ó ní ìwà táwọn obìnrin yìí wù tako àlàkalẹ̀ òfin àti ìlànà iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n orílẹ̀-èdè yìí ìyẹn Nigerian Correctional Service ìwà ọ̀daràn ló sì tún jẹ́ lábẹ́ òfin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa. Àwọn ní àwọn ti fa àwọn afurasí méjèèjì lé ọwọ́ àjọ tó ń gbógun ti títà, rírà àti lílo oògùn olóró nílòkulò lórílẹ̀-èdè yìí ìyẹn National Drug Law Enforcement Agency NDLEA lọ́wọ́ fún ìwádìí síwájú sí i àti fún ìgbésẹ̀ òfin tó yẹ lórí ọ̀rọ̀ wọn. Bó tilẹ̀ jẹ́ wípé wọn kò fìdí rẹ̀ múlẹ̀ bóyá ìgbà àkọ́kọ́ táwọn afurasí náà hùwà ọ̀daràn yìí nìyí tàbí bóyá ọ̀rẹ́kùnrin àbí ọ̀gá wọn ló ní oògùn olóró tí wọ́n fẹ́ fọgbọ́n gbé wọlé náà. Àwọn afurasí ti ń ṣẹ́jú pàkópàkó báyìí lọ́dọ̀ àwọn NDLEA. Làwọn túbọ̀ fìdí rẹ̀ múlẹ̀ wípé níléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n orílẹ̀-èdè yìí àwọn kò ní kùnà lórí ojúṣe àwọn láti má ṣe fààyè gba ohunkóhun tó bá tako òfin nínú tàbí ní àyíká ọgbà ẹ̀wọ̀n náà. Ó ní dandan ní ètò ààbò àwọn le, àwọn kò sì ní fọwọ́ yẹpẹrẹ mú wọn nígbà kọ̀ọ̀kan, nítorí bẹ́ẹ̀ ló ṣe ń ké sáwọn ará ìlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òfin tó de wíwá sí ọgbà ẹ̀wọ̀n, nítorí ẹni bá gbìdánwò àti tẹ àwọn òfin wọ̀nyí lójúmọ́lẹ̀ yóò gé ìka àbámọ̀ jẹ. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.